ọ̀rọ̀ gbajúgbajà olórin fújì King Wasiu Ayinde K1 The Ultimate KWAM 1 ọ̀rọ̀ ti bẹ́yìn yan lé lórí o. Iléeṣẹ́ tí ń rí sí ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè Nàìjíríà NCAA ni wọ́n ti sọ di mọ̀ pé àwọn ti kọ̀wé ẹ̀sùn kan o. Àwọn ti kọ́ lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe alákòóso fún ètò ìdájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà Lateef Fagbemi àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun wípé kí wọ́n bẹ̀rẹ̀ àti máa finá mọ́ ẹni tí ń ṣe gbajúgbajà olórin yìí o, ìyẹn K1 The Ultimate, gẹ́gẹ́ bí ó ṣe dàbàrú gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò ti pápákọ̀ òfurufú ní ọjọ́ ìṣẹ́gun láàrin ọ̀sẹ̀ yìí, níbi tó ti ń gbìyànjú láti wọ ọkọ̀ òfurufú yìí láti ìlú Ìbàdàn lọ ìlú Àbújá ẹnumíàgò lọ sí ìlú Èkó. Bí ẹ kò bá gbàgbé wípé ṣáájú ni ẹni tí ń ṣe alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè Nàìjíríà Festus Keyamo ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ wò ó K1 The Ultimate ó ti dàbàrú àwọn nǹkan fún àwọn o, nítorí náà àwọn ti gbé sínú ìwé dúdú blacklist, kò gbọdọ̀ láǹfààní láti wọkọ̀ òfurufú fún oṣù 6 ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀, wọ́n ní nínú ọ̀rọ̀ tí wọ́n tún fi léde láìpẹ́ yìí ni wọ́n fi sọ di mímọ̀ wípé ṣe rí ọ̀rọ̀ yẹn kò tí ì tán síbẹ̀ o. Àwọn ti kọ̀wé ẹ̀sùn tako K1 The Ultimate lọ sí ọ̀dọ̀ alákòóso fún ètò ìdájọ́ àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ṣiṣẹ́ ìwádìí dáadáa lórí K1 The Ultimate. Irú ìwà tó wù yẹn ó mú ìfurasí dání, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Gẹ́gẹ́ bí ẹ kò bá gbàgbé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ gangan ni wípé K1 The Ultimate ni ó fẹ́ wọkọ̀ òfurufú bálújẹ̀tì, níbẹ̀ ni wọ́n ti wá ń ṣe àyẹ̀wò rẹ̀ ni wọ́n rí wípé flask kan èyí tí ó gbé dání ohun kankan wà níbẹ̀ tó dàbí omi. Nígbà tí wọ́n yóò yẹ̀ wò kò jẹ́ kí wọ́n yẹ̀ wò, ó ní omi ló wà níbẹ̀ láì mọ̀ wípé ọtí ni ó wà níbẹ̀, gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí rẹ̀ múlẹ̀ ní o. Nígbà tí wọ́n yóò sọ di mímọ̀ wípé bó ṣe ṣe báyìí, arábìnrin tó jẹ́ awakọ̀ yẹn ló jáde sọ̀rọ̀ wípé ó dá sí òun lára. Wọ́n ní ó tún sọ fún àwọn wípé do you know who I am, ó tún sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tó dàbí ìdúkokò. Wọ́n ní eléyìí ni wọ́n jọ ń fà o, tí K1 The Ultimate fi gbìyànjú ní láti lọ gbégi dínà ọkọ̀ òfurufú láti máa lọ kó tó di wípé ọkọ̀ náà ó gbéra ó ṣíra. Ẹ wò ó níbi tọ́rọ̀ dé dúró yìí, wọ́n ti fi òfin de K1 The Ultimate o wípé kò gbọdọ̀ wọnú ọkọ̀ òfurufú fún oṣù 6. Bẹ́ẹ̀ náà ni wọ́n ti mú ọ̀rọ̀ rẹ̀ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà àti ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.